Tìjání òkú àdó Ọláyíwọlá òkú àṣeyẹ tòní o. Aláṣẹ àti olùdarí Layi'S kitchen ní Abuja náà nìyẹn mi kò bẹ̀rẹ̀ fún. Ilé ọmọ ọlọ́fà mọ́jọ Ọlálọ́mí ọmọ Abísújókọ ọlọ́jọ́ bímọ gbóhùn ẹnu lórí ire ìyẹ̀rú òkì ọmọ ìjàkadì lóró òtọ̀fà ìjà kan tí wọ́n míjà lọ́fà nílé Ọlálọ́mí o. ìjọ̀hún sojú ẹbẹ̀ lọ́fà ìyẹn nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ó sojú koro nínú oko rí ọmọ lọ́fà o. ìjọ̀hún sojú ńlá kọrùnkọrùn nínú oko alùkótó ọlọ́fà ẹgbẹ̀je alùbẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alùbíríkìtì ọlọ́fà mẹ́rìndínlógún ọ̀fọ̀ ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ọ́n ká nílé yín o. ìwọ Ọ̀fà èmi Ọ̀fà àlọ́fọ̀ ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ọ́n ká nílé yín. èyí ọ̀pàpà ń pópó mo mọ́jọ́ mi dì mú Ọlálọ́mí mo sànjọrin lọ́kọ́rin kése ọ̀kan ní mẹ́wúrẹ́wẹ́ o. wípé òun ọ̀rọ̀ rẹ̀ èdòwò kún bẹ́ẹ̀ ni kò lè dókun ọ̀kan ní mágùntàn wá wípé òun ọ̀rọ̀ rẹ̀ dọ́fà ọ̀kan ní múmálùgbọ̀ bẹ̀ wá wípé òun ọ̀rọ̀ rẹ̀ dágùn lọ́fà nílé Ọlálọ́mí ọmọ àṣùbùyà kàtà ọlọ́jọ́ bí o. ọmọ ọlọ́fà o ọmọ ọlọ́fà àmọ́jọ́ ọmọ Ọlálọ́mí okú àṣeyẹ tó ní ìgbọ́dún ọdún kan ní àṣeyẹ ìṣàmọ́dọ̀ ọdún ayọ̀ ọdún dùnú lò ó sì yìí mọ̀ ṣe nílé ayé igúnnugbo kí n kú léwe wàá dàgbà wàá darúgbó onítẹ́ onítí onífàìsàn ló gbà òwájú okore owó ẹ̀yìn okore ìmísí eléwì ìwùlẹ̀ mi jẹ́ èmi ní ìmísí eléwì tí gbogbo àgbàlá èyí ń fẹ́ gbọ́ èmi Bọ́ládún sọdún lóde tòní mo pé àṣẹ ìṣe tún ṣe ní o.